Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń kọ ìròyìn tí a ti ń sọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olùgbọ́ wa, a kúkú dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa kálọ tí ẹ ń like tí ẹ ń share gbogbo fídíò wa. Ojú tẹ kúkú fi ń wò wá kò ní fọ́, etí náà tẹ sì fi ń gbọ́ wa náà kò ní dì, ọwọ́ náà tẹ sì fi ń lò tẹ fi ń like tẹ fi ń share kò ní dìbàjẹ́. Orúkọ tèmi náà ò yípadà, Ajíbádé Emmanuel Olúwatómọ̀ náà ni orúkọ ti tèmi. Ìròyìn tí mo sì mú wá fún lónìí ni Ísírẹ́lì tó ṣe ìkọlù sí mọ́ṣáláṣí kan ní Gaza. Ó ní wọ́n fi mọ́ṣáláṣí náà fi àwọn ohun ìjà pamọ́ síbẹ̀. Ìjà láàrin Ísírẹ́lì àti Hamas sì ń bá a lọ. Ọmọ ogun Ísírẹ́lì ti ṣe ìkọlù sí mọ́ṣáláṣí kan ní agbègbè Gaza. Gẹ́gẹ́ bí ọmọ ogun Ísírẹ́lì ṣe sọ, wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ Hamas ń lo mọ́ṣáláṣí náà láti fi ohun ìjà pamọ́. Wọ́n sọ pé ìdí nìyẹn tí wọ́n fi ṣe ìkọlù náà. Síbẹ̀, kò tíì sí ìmúlẹ̀ òmìnira tó fi hàn pé ohun ìjà wà nínú mọ́ṣáláṣí náà. Nígbà gbogbo irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀, ó máa ń ṣòro láti jẹ́rìí gbogbo ohun tí àwọn ẹgbẹ́ méjèèjì ń sọ. Àwọn ará ìlú tó wà nítòsí ibẹ̀ náà sọ pé wọ́n gbọ́ ariwo gbígbóná, wọ́n sì rí èéfín ń jáde lẹ́yìn ìkọlù náà. Ìbẹ̀rù sì mú kí ọ̀pọ̀ ènìyàn sálọ sí ibi tí wọ́n rò pé ó dáàbò bò wọ́n. Àwọn ẹgbẹ́ tó ń ṣiṣẹ́ ìrànwọ́ sọ pé wọ́n lọ sí ibẹ̀ náà láti ran àwọn ènìyàn tó farapa lọ́wọ́. Wọ́n tún ṣàlàyé bí ìkọlù náà ṣe ní ipa lórí àwọn ilé àti àwọn ibi míì tó wà ní ìtòsí. Ìjà tó ń lọ ní Gaza ti fa ìṣòro ńlá fún ọ̀pọ̀ ìdílé. Ọ̀pọ̀ ènìyàn ti fi ilé wọn sílẹ̀, àwọn kan sì ń gbé ní ibi ìsádi. Àwọn ilé ìwòsàn àti àwọn ibi tí wọ́n ti ń pín oúnjẹ àti omi tún dojúkọ ọ̀pọ̀ ìṣòro. Ọ̀pọ̀ ìdílé sọ pé ó ṣòro fún wọn láti rí oúnjẹ, omi mímu àti ìtọ́jú ìlera. Àwọn orílẹ̀-èdè àti àwọn àjọ àgbáyé ti ń pè kí ìjà náà dínkù. Wọ́n ní ó ṣe pàtàkì kí àwọn aráàlú tí kò ní ọwọ́ nínú ogun náà farapa. Wọ́n tún rán gbogbo ẹgbẹ́ tó ń jagun pé kí wọ́n bọ̀wọ̀ fún òfin ogun, kí wọ́n sì dáàbò bo àwọn ibi tí àwọn aráàlú ti ń lọ sí bíi ilé ẹ̀kọ́, ilé ìwòsàn àti ibi ìjọsìn. Àwọn amòye sọ pé ìjà tó bá pẹ́ máa ń ní ipa búburú lórí àwọn ọmọ kékeré, àwọn obìnrin àti àwọn àgbàlagbà. Wọ́n ní àlàáfíà ní ojútùú tó dára jùlọ. Ní báyìí, ìjà sì ń bá a lọ ní ọ̀pọ̀ apá Gaza. Àwọn aláṣẹ àti àwọn ẹgbẹ́ ìrànwọ́ sì wà bá a lọ ní pípẹ́ fún ìdínkù ìjà àti ìtẹ̀síwájú ìrànwọ́ fún àwọn aráàlú. Ọ̀pọ̀ ènìyàn káàkiri ayé ń retí pé ọjọ́ kan àlàáfíà yóò padà sí agbègbè náà kí àwọn aráàlú lè tún padà sí ìgbésí ayé wọn láìsí ìbẹ̀rù. Èyí ni ìròyìn wa lórí ọ̀rọ̀ yìí fún ti òní. Ẹ ṣé, báyìí náà ni a bá dé ní orí ìròyìn ti òní. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.